ẹlẹ́dàá mi o la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah astaghfirullah. Kí ló ń ṣe wọ́n tó fi di pé wọ́n gbé wọn lọ hospital? Ṣé mọ̀ pé látàárọ̀ yẹn ọmọ Ibo ti wọnú ilé yìí wá ATM mi rí owó mi rí. Ẹgbẹ́ ṣojú yín náà tẹ́lẹ̀ olówó lálá ní wọn gbowó lálá ẹgbẹ́ ṣojú ṣé kí n ka ni àbí kò ní ìtì. Eléyìí tún padà báwo ló ṣe máa padà ó máa lọ papọ̀ ni. Ẹ dákun ọ̀gá ńkọ́. Wọ́n wà lé wọlé kẹ́ lọ sílẹ̀kùn bá wọn lórí wọ́n sì ń lé. Ọ̀gá òsì rán yín sí mi. Ayé yín ṣe bàjẹ́ báyìí. Tọ́lọ́run kọ́kọ́ dìde. Má jẹ́ kí n dìde jẹ́ kí n wà báyìí. A ní kó dìde tó fẹ́ fi dọ̀bálẹ̀ ṣe mí léṣe ni tó fẹ́ fi dọ̀bálẹ̀ sọ mí lẹ́nu ni. Wo jẹ́ kí n wà báyìí. Tẹ́lẹ̀ bí bá ti mẹ̀rí rẹ̀ lẹ́bi wọ́n ní kò ní pẹ́ lérí ìkúnlẹ̀ àmọ́ kì í ṣe bírú tèmi. Ṣé oúnjẹ tẹ́ gbé fún mi ní àná? Ibi tó ń jẹ òun dùn dé mo fẹ́ lè dé ìka mi jẹ́ pọ̀. Mr. Ayinde ó sá máa exaggerate kan ní. Ẹ wo kí lẹ̀ tún wá kí lẹ̀ sọ kí. Mo ti mọ bó ṣe ń lọ eléyìí àjọpín ni. Báwo ni ẹ ṣe dé bó ṣe nà bó sí mi nìyẹn o? Wọ́n ní kí n kó owó mi wọ́n wọ́n ní ra. Wọ́n náà ti kó fún ẹ kí nìkan tó wà Ó ṣe kí ni? Wọ́n á ṣe kówó fún wọn. Báwo ló ṣe máa kówó fún wọn? Mo ṣe padà kó fún. Ó ṣe kí ni? Ó ṣe lẹ́tàdé orí àmì ẹlẹ́kọ̀ọ́ wa. Sìkàsìkà gbàgbé ọ̀la kò mọ̀ pẹ́ sàn bọ̀ ẹ̀sán ló wá dé o wálé. Bẹ́ẹ̀ bí béèrè kan ọjọ́ ọ̀la yìí tó máa ń dá. Ṣé ọjọ́ tíjọba tó wà ń bẹ̀ yìí bá kúrò ní àbọ̀jọ́ táyé bá parẹ́? Ìbéèrè dẹ̀ ń bí mi yóò yé mi. Ẹ yanu ẹ̀yin kò mọ̀ gbàtà yín máa da torí kò tiẹ̀ lè ta mọ́. Ọmọ Ibo ìwọ àti ta ni. Àwọn kidnapper àwọn làwọn fẹ́ kidnap yín. Màá máa fi kú wá ẹ kiri. Ẹ kò tiẹ̀ ní ìsìnkẹ́ fi kú wá mi ọlọ́wọ́ bá mi spare life ti yín náà o. Hey, good.